بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ẹkùsẹ́ jama ẹkùsẹ́ alhamdulillah. ọmọlúwàbí ènìyàn wọ́n bí yín dáadáa ẹ̀tọ́ wọn tó ra yín bí. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ìmọ̀ ló kó wa jọ báyìí ìmọ̀ ló kó wa jọ ọlọ́run àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ìtọ́sọ́nà rẹ tó fi sára gbogbo jama wa yìí kíkójọ tọ́lọ̀ ń kó wa jọ síbi ó kó wa jọ àwọn ìmọ̀lá ń wá báwọn kan ti wá ń jọ ohun tí wọ́n rí ayé rò dáadáa ọlọ́run dákun jáwa náà orí lò. àmín. jẹ́ kí mímọ̀ náà tẹ̀ wá lọ́wọ́ dáadáa. alhamdulillahi alladhi hadana lihadha وما كنا لنهتدي لولا أن هدانا الله. ọ̀la kí n wí bẹ́ẹ̀ ti wí ẹni tó sojú ọba wa lọ́ni ní àyè. ṣéèwù pàbó. ọlọ́run o. alhamdulillahi alladhi hadana lihadha وما كنا لنهتدي لولا أن هدانا الله. gbogbo àwọn balógun wa tí wọ́n wá tí wọ́n ti lọ wọ́n wá tójú bàbá wọn bá lọ níbí ni. nítorí mọ́ mi lára àjòkó yìí ni pé ọba wa lọ ní fọwọ́ sí ìjòkó yìí púpọ̀ inú wọn sì dùn sí ìjòkó yìí púpọ̀. ní ọ̀rọ̀lẹ́ àná ti ń gbọ́ pé kódà àwọn elétò yín ẹ̀tún ṣèpàdé pẹ̀lú ọba Ìlọrin ẹ̀yìn pè ní Ìlọrin Emirate ó ní ẹ̀ máa pè ní annual weekday àbí. Emirate youth ilẹ̀ ṣe ìdílé láti ìgbàtí ẹ̀ tó ṣe ìjọba ìwà apalẹ̀ sí ìgbà yìí. Lókè náà ni ẹgbẹ́ máa gbé àwọn ọmọdé ọjọ́ Emirate day àwọn jẹ̀bẹ̀rẹ̀ nínú ọdún tó. bẹ́ẹ̀ni ní sí ní ẹ̀kẹ́ máa ṣe tó pé àṣà tí wà lọ kò sí lókàtẹ́ lọ tẹ́lẹ̀ tó wọ́n gẹ̀ẹ́sìn tó kò gbẹ̀ wọ́n máa ní ara wọn tí wọ́n gbéra ní ìlú bàbá wọn tí wọ́n gbé wọn. wọ́n wá pẹ̀lú ọ̀ṣọ́ ayé náà ní Islam ní nǹkan mẹ́lẹ̀ ìṣàrọ̀ Islam gbogbo dress náà ti sára wọn. ọjọ́ ìwúrí lọ́la ọjọ́ ìdùnnú náà wà tá a gbé ìlú náà. wọ́n ní interest ìjòkó yìí púpọ̀ ọlọ́run àbí Ìlọrin àbí annual week day àbí kọ́mọ̀pẹ̀ ní Emirate day kọ́mọ̀pẹ̀ ní Emirate day mọ́ gbogbo tí bẹ ní àyín tẹ̀sítò yìí Ìlọrin lẹ́fi kó yìí bá. ọlọ́run má jẹ́ kí Ìlọrin ó bàjẹ́. àmín. gbogbo tí papọ̀ jẹ́ Ìlọrin ọwọ́ hàn sí wa látọ̀dọ̀ ọba wa yìí. gbogbo tá à ń ṣe lọ́wọ́ nígboro òní náà lórúkọ gbogbo tí ń jẹ́ Ìlọrin ni wọ́n fi ṣe é. lórúkọ gbogbo ẹ ti máa gbọ́ bẹ́ẹ̀. mọ́sálásí là ń kọ́ lọ́nà gbé kalẹ̀ ẹ̀ nífà tí gbogbo ayé wọ́n wò pé mo là ń ti lè rú eléyìí. gbogbo àwọn 34 governors wọ́n wá ṣèpàdé àṣekányìn lọ́dọ̀ gómìnà tiwa tó lọ òun náà wá rí pé ẹ̀ka lọ lọ́wọ́ tí Ìlọrin ti lọ́wọ́ inú àwọn wá dùn pé wípé lẹ ti rí i kódà gómìnà tó ṣẹ̀ṣẹ̀ tẹ̀ parí wọ́n béèrè pé eléyìí nǹkan màtíríàsì yìí gbọ́dọ̀ ti rí
ọlọ́mọdé kí àsepọ̀ lọ ní ọba jẹ́ o. Àmín. ọlọ́mọdé kí àsepọ̀ wa ní lọ ní mọ̀jẹ̀ ọba jẹ́ o. mọ́sálásí lọ́lọ́ gbé kalẹ̀ yìí mẹ́ńtẹ́nẹ̀sì mọ́sálásí yìí á sì wá rí gbogbo tí ń jẹ́ Ìlọrin tẹ́yìn pè ní Ìlọrin Emirates àwọn ìlú afọwọ́sọ yẹ kò sí àtọ̀pẹ́ èyí kò sí ẹnìkan tí ń ṣe wà fọlọ́ ọlọ́run o àfi ànábì Muhammad bẹ́ẹ̀ o àfa Abdulrahman Akramakumullah. nígbà tí àfa ti dá wa lẹ́kọ̀ọ́ kafiratul kalam yóò sì bá àdùnnú bá a. Anakumullah. lẹ́kọ̀ọ́ kó nù mọ́tà kó ní ọ̀dọ̀ àfa wa Sheikh Ibrahim Imam Ambali ọlọ́run já mọ̀jọ́ dànù mọ́ wa lọ́wọ́. Àmín. ẹ̀kọ́ ńláńlá ni wọ́n kọ́ wa ní. àfa ya Akramakumullah. Hasbi bi'ilmi innafa ma dhullu illa fi tama. من راقب الله نجا ما طار طير وارتفع إلا كما طار وقع. àbọ̀rọ̀ wúri أكرمكم nígbà wà الله. nílé kẹ́wù أكرمكم الله. ọlọ́ba akẹ́ bàbá wa lájà àgbà. آمين. inú wa lọ́mọ pé ما طار طير وارتفع إلا كما طار وقع. ما طار طير وارتفع إلا كما طار وقع. lálá tó lókè níbọ̀. حسبي بعلمي النفع ما ذل إلا في الطمع. ẹ̀sọ́ bẹ́ẹ̀ ni nìkan farabalẹ̀ kọ́. ما olùwà yìí jẹ́ kó má ṣe bìtì náà. من راقب الله نجا ما طار طير وارتفع إلا كما طار وقع. àwọn pé nǹkan là ń wí àtúmọ̀ wájú kíláàsì. أكرمكم الله. tọ́ra tẹ́rù àrùtàbà. إلا كما طار وقع. ما طار طير وارتفع إلا كما طار وقع. àbá ẹni máa tọ́ra tẹ́rù ẹyẹ kò ní fò. وارتفع ọwọ́ lọ títí ká máa fò ká máa rìn mọ́. إلا كما طار وقع. bó ṣe fò nínú ẹ̀ lọ́ba. ما طار طير وارتفع إلا كما طار وقع. kúlù wọ̀ lọ́ fún bàbá wa lájà àgbà. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. bẹ́ẹ̀yàn kan bá fò lálálá. bẹ́ẹ̀ àwọn àbá ti wá lẹ́kọ̀ọ́ pé ẹni tó fò lófurufú tí ò dì mọ́ kankan ó sì pẹ́ kò sì bọ́lẹ̀ ó rí nǹkan dì mọ́ àwọn ará ma. الله. máa tọ́ra. ما طار طير وارتفع إلا كما طار وقع إلا كما طار وقع. ọ̀kàwé náà títí lẹ́yìn kó di dókítà tán. ọgbọ́n àbá àbúrò mi. ó أكرمكم tún di الله. pòfẹ́sọ̀. نعم. máa tọ́ra. ما طار طير وارتفع إلا كما طار وقع إلا كما طار وقع. gbogbo tí a ṣẹlẹ̀ ní máa ń kàn ládà àlìmà. لقي الله سالما. imitation náà nù. anábìlẹ̀ ni tó bá kọ́ sí ẹ àwọn àáfàá kan. أقلد أهل الله في كل خطوة. àbálẹ̀ mi ẹni ọba kọ́ sí tó bá kọ́ sí àáfàá kan لقي الله سالما. yóò sì pàdé ọlọ́run lálàáfíà. أقلد أهل الله في كل خطوة. ní tèmi àwọn ẹni ọlọ́run ní máa kọ́ sí o. من اتبع المختار لم يكن صاغرا. ìjókòó من ní اتبع المختار لم يكن صاغرا. aṣojú yín náà bẹ́ẹ̀ ti kàwé náà tó
ẹ mà kọ́ bá ń bẹ ẹni ṣéwù. ṣéwù. báwọn balógun ń bẹ. ṣéwù. ẹ wá sí wọn jẹ. àṣìbí ibi ilimi ìnàfà máa tún lò ilà fìtàmá máa kábà lọ́rẹ̀ nàjà. máa kábà lọ́rẹ̀. ọlọ́run ní bá ní wòsùn. nàjà. yóò là lọ́wọ́ ewu ayé. máa tọ́ra tẹ́rọ wàrí tàfà ilà kàmá tọ́ra wàká ilà kàmá tọ́ra wàká. abáàgbà náà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wàláhì ò tí ì dáyé gbà náà. anakumula. ò tí ì dáyé ọwọ́ lókun tóbi. akirakumula. máa tọ́ra tẹ́rù. máa tọ́ra tẹ́rọ wàrí tàfà ilà kàmá tọ́ra wàká ilà kàmá tọ́ra wàká. akiramakumula. Allahu akbar. lọ́wọ́ forí ní ìgbà náà. máa tọ́ra tẹ́rọ wàrí tàfà ilà kàmá tọ́ra wàká ilà kàmá tọ́ra wàká. ẹyẹ níjẹ tó èrù. ẹyẹ kò ní ga títí. wàrí tàfà. ní fò kó wa tún ga títí ká mọ̀ rí mọ́. ilà kàmá tọ́ra wàká. bó ti lọ òun lè ló tún wọlé. ilà kàmá tọ́ra wàká ilà kàmá tọ́ra wàká. gbogbo èèyàn ọmọ iléèwé tí ẹ wà ń bí tẹ́ ẹ ṣètò èmi náà mọ ara yín lèmi náà wà. Allahu akbar. ọwọ́ bẹ ọlọ́run ọjọ́ iwájú yín ọlọ́run jọ dáa. àmín. máa tọ́ra tẹ́rù wàrí tàfà ilà kàmá tọ́ra wàká ilà kàmá tọ́ra wàká. wọn ló lò tẹnu ẹ tán àbí ó lò tán àwa àdàní tó tún wá fọpọ́n yìí wọn wá ní kò ó ti lọ ló èbó àtẹ̀mọ́ bí ó wà mọ́ ọlọ́wọ́. máa tọ́ra tẹ́rù wàrí tàfà ilà kàmá tọ́ra wàká. abáàgbà náà gbogbo wa ni ká máa ṣe méjì pé a ṣoríire àbá ní ṣoríire alibarika la ṣe wà álìmì. rahimahullah. álìmì tó ní gbogbo tá à ń wí gbogbo àwọn tá à ń jẹ́ lọ́rin márààrún ẹ̀yin ọ̀la lọ́rin tí president yẹn wà nínú yín. ẹ̀sàmì. mínísítà wà nínú yín. àmín. akiramakumullah. máa tọ́ra tọ́yìrọ̀ wàrí tàfà ilà kàmá tọ́ra wàká ilà kàmá tọ́ra wàká. akiramakumullah. إنما العلم للحياة سلاح وللروح بلسم أي بلسم وللروح بلسم أي بلسم الحياة سلاح للحياة سلاح ọmọ ìlú Ìlọrin bẹ́ẹ̀ ọmọ ìlú mi bẹ́ẹ̀ bá ti wílẹ̀ kan. إنما العلم للحياة سلاح. ìmọ̀ òun ni síláàwù òun ni weapon òun ni nǹkan àjà. إنما العلم للحياة سلاح. education ẹ̀kọ́. سلاح. òun ni weapon òun ni nǹkan àjà. للحياة. fún gbèsè ayé ìdá. وللروح بلسم أي بلسم. ìmọ̀tá àṣírí ní balsamu òun ni oògùn fún ẹ̀mí ènìyàn. وللروح بلسم أي بلسم. ìmọ̀ àbá àpárá òun ni balsamu بلسم. òun lo oògùn fẹ́mi èèyàn. توقع مدى الأيام إدخال متيامي gbogbo tó máa ń kọ nínú. على متيامي
من قبل هدم المطاعم. ẹ wá gbọ́ èmi náà fún yín ní ìdí mi náà gbọ́ lọ́dọ̀ alájí àgbà. أكرمكم الله. ìtì mo gbọ́ lọ́dọ̀ alájí àgbà. wọ́n ní sẹ́fẹ̀ẹ́. ẹ wá fi kún tẹ́ ẹ ti ń kàbọ̀ nínú ní pólì yìí. abáwọ̀ wúmi. أكرمكم الله. sallallahu alaihi wasallam. إنما العلم للحياة سلاح وللروح بلسم أيوب لسمي وللروح بلسم أيوب لسمي. gbogbo yín ni ká wá dàbí ìgbà tẹ́ wà ní hall lọ́dọ̀ àwọn lẹ́kítọ́rà yín. Naam. ẹ wá lọ wọ́wọ́ pẹ̀lú tẹ́ǹtì kọ́ọ̀bọ̀. abáwọ̀ wúmi. أكرمكم الله. خمس صلاحها في خمس. خمس صلاحها في خمس. ẹnu ti yín kalẹ̀. nǹkan márùn la fi tún ṣe. nǹkan márùn ló gùn nǹkan márùn. إنما العلم للحياة سلاح وللروح بلسم أيوب لسمي وللروح بلسم أيوب لسمي. نعم. àfa sàdúrà kalẹ̀ kan gbogbo wa. ìkànnì àwọn àlùfáà àgbẹ̀ni hafizu Ibrahim. ó ní la tahsabanna al-ilma yanfa'u wahda ma lam yutawwaj rabbuhu bi khalaqi. لا تحسبن العلم ينفع وحده ما لم يتوج ربه بخلاقه. ما لم يتوج ربه بخلاقه. من لم يتوج ربه بخلاقه. wọ́n bá wá sílẹ̀ ẹ̀kọ́ yìí táwọn òbí rẹ̀ ń pẹ́ tí wọ́n ti múra kalẹ̀ pé Amẹ́ríkà ń bẹ́ẹ̀ lẹ̀ tó lọ London ń bẹ́ẹ̀ lẹ̀ tó lọ gbogbo ẹ̀ bá fẹ́ kọ́ ní àná lọ́wọ́ òbí ẹlòmíì sì ń gbálẹ̀ láàrin ìjà yìí sì ń dájọ́ nítorí ọmọ ẹ̀ ẹ lọ́wọ́ àwọn yẹn ti ń gbálẹ̀ ọ̀kan ni wọ́n ní à ń dájọ́ ni àwọn ọmọ wa ti ń bẹ́ẹ̀ léwé kó tó di pé wọ́n lé wọn wá ká ti rí nǹkan láti wọn bó ti rí fún gbogbo ẹnikẹ́ni nù ẹlòmíì sì ní baba pé mi tó bá kọ́ ni mo dúró owó mẹ́lẹ̀ ẹlòmíì sì mẹ́bi pé kó tó rí tí ọba rí yọ làágùn ọ̀kan tẹ̀mẹ́ lọ́dọ̀ tiwa lọ́hùn a ní gbogbo ọjọ́ tí àìfi wálé kéwù ní okùn mẹ́ndẹ́ lòun lọ nítorí mímà àfa wa ní gbọ́ o. لا تحسبن العلم ينفع وحده ما لم يتوج ربه بخلاقه. àfa ní dàkún ìmọ̀lọ́ńkọ́ yìí ìmọ̀ nìkan wúlò. ما لم يتوج ربه بخلاقه. ما لم يتوج ربه بخلاقه. ìmọ̀ nìkan tó wọ́kọ́ kò wúlò lọ́dọ̀ mi lẹ́yìn ní wà bí ọba sí wà ayé ọkọ̀ ti mọ̀ náà láta sàbẹ̀nà ìlú ينفع وحده ìmọ̀ nìkan wúlò. ما لم يتوج ربه بخلاقه. ما لم يتوج ربه بخلاقه. àwọn tó ṣe máa lọ ní ẹ̀dáhùn. ẹ̀dá wọlé kálọ̀ wọ àwọn bàbá wa ọjọ́ tí wọ́n kọ́ kàwé nílọrin àkọ́kọ́ minister of health Alhaji Ayama Adawaki bẹ́ẹ̀ bá ní ẹ̀ máa kọ̀ tán lẹ̀ wọ́n kàwé ìbẹ̀rù Ọlọ́run tún mẹ́mẹ́ bí wọ́n ṣe lu ayé wọn ẹ lọ wádìí láàrin ìlú bàmá àwọn sọ̀rọ̀ ń jẹ́ oní àbá yìí Alhaji Abdulrahim Adébáyọ̀ Mọ̀lété lókè súnà àwọn Alhaji wa Mukadam èyí lókè súnà àwọn sukuu alálùbọ́sà ní Marabalo àwọn tí wọ́n ti kàwé jọ wọn ẹ lọ wọ ẹbẹ tẹ wọn tó sí yọsí Mustapha Kabinu bàbá rere bàbá olóòótọ́
àwọn tẹ́bí wájọ nù àwọn tẹ́bí wájọ nù àfa wa ní ìwé ènìyàn. خمس صلاحها في خمس. ó ní ẹlọ́kọ́lẹ̀ o nǹkan márùn-ún bẹ nǹkan márùn-ún ní sóògùn nǹkan márùn-ún nǹkan márùn-ún nǹkan márùn-ún rẹ̀ sì lè fi sóògùn ẹ̀ ẹ fẹ́ gbọ́ ń bọ̀ wá bẹ́ẹ̀. إنما العلم للحياة سلاح وللروح بلسم أي بلسم وللروح بلسم أي بلسم. gbogbo wa lásòrí rẹ̀ pẹ̀lú ògùn ọ̀rọ̀. آمين. làfa wa ní ẹgbọ́ àfa Ibrahimovi ó ní tàwákà. مدى الأيام إدخال متعمي على متعمي من قبل هدم المطاعم على متعمي من قبل هدم المطاعم. àwọn nǹkan tí mo fẹ́ kà fún ẹ yìí dókítà làáfà àwọn àfà ní dókítà àfà ní tàwákà mi ò lè kàwé dé mi ò lè dé ipò lọ sọ́ra o. مدى الأيام إدخال متعمي. lópin ìgbà tó máa ń bẹ láyé sọ́ra fún àwọn kan tí mo fẹ́ kà fún ẹ. إدخال متعمي على متعم. má máa jẹun lura wọn mọ́. ẹni. على متعمي من قبل هدم المطاعم. bá a bá fọ oúnjẹ kan sẹ́nu tó o tí ì gbé mi o tún wá sálẹ̀ bù mí má ṣe bẹ́ẹ̀ mọ́. على متعمي من قبل هدم المطاعم. ọ̀kan lù. وكل طعام يعجز السن مدقه فلا تقربنه فهو شر المطاعم. ẹ̀kọ́ àwọn ẹ̀gbọ́n díẹ̀ o àǹfààní wọ́n tó wá kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ fáwọn tí mo wí kí lọ́ka kí nìkan náà. وكل طعام gbogbo oúnjẹ tó o bá rí pé oúnjẹ nìyí يعجز السن مدقه. ọwọ́ agbésẹ́nu ẹ̀yìn ọwọ́ lẹ́yìn rẹ ọwọ́ jẹ́ oyì lẹ́yìn mọ̀jẹ̀ mọ̀ túlẹ̀ mọ̀ pọ̀ lọ. ẹ yàjísù sí nàmọ́tò مدقه. tí mọ́tò kù lílọ ọgbọ́n. وكل طعام يعجز السن مدقه. ẹ̀yin ò ṣe gbé ọ̀tẹ̀ orun kò rún bí san yànjẹ san ẹran san má jẹ ọ̀hún wà bá. يعجز السن مدقه فلا تقربنه irú ẹran bẹ́ẹ̀ má jẹ o. فهو شر المطاعم. oúnjẹ búrú bọ́ bá ti ń jẹ kò ní digest nínú rẹ o. ووفر أهل جسم الدماء فإنها ودي méjì. ووفر على الجسم الدماء فإنها. wọ́n wà fírí àlọ́ ní jísìmì dìmọ́ à jẹ́kẹ́jẹ́ ọmọ ọ̀pọ̀ lára rẹ̀ má jẹ́ kí ẹ̀jẹ̀ ó kéré lára rẹ̀. ووفر على الجسم الدماء فإنها لقوة جسم المرء خير الدعائم. bẹ́jẹ̀ ọba tó nǹkan lára máa wíìkì wọ́n á jẹ́kẹ́jẹ́ ọmọ wọ́n wà fírí àlọ́ ní jísìmì. ووفر على الجسم الدماء فإنها لقوة جسم المرء خير الدعائم. ẹ̀jẹ̀ tí bàbá lára òun ní jẹ́ kí ara ó lókun bẹ́jẹ̀ ọba tó nǹkan lára èèyàn kò dáa. وإياك تنكح الطواعن سن. ẹ̀rọ di mẹ́ta mo fẹ́ ká nígbàwọ̀n olùkọ́ kọ́ wa ni mo fẹ́ ká ẹ̀kọ́ ń bẹ̀. وإياك أن تنكح الطواعن سن. bó ti wọlé lówó tó bó ti wọlé lọ́lá tó wọ́n ìyá àkà sọ̀rọ̀ o. أن تنكح الطواعن سن. obìnrin tó bá lọ́jọ́ lórí má fẹ́ o.
فإن لها سما كسم الأراكم فإن لها سما كسم الأراكم. wọ́n fẹ́ obìnrin tó lọ́jọ́ lílo jù ọ lọ ìwọ ni tó ju ejò lọ. فإن لها سما كسم الأراكم. فإن لها سما irú obìnrin bẹ́ẹ̀ ìwọ ń bẹ lára ẹ̀. كسم الأراكم. ìwọ náà dàbí ìwọ tí ń bẹ lára ejò bọ́ bá sèyàn. فإن لها سما كسم الأراكم. wọ́n wá ní kí láti ṣe àfa. وفي كل أسبوع عليك بقية. ẹ̀yin ọmọ institution mo ń bá yín sọ̀rọ̀. ẹ̀dáhùn. ẹni náà. وفي كل أسبوع عليك بقية. láàrin ọ̀sẹ̀ kan máa rí i pé ọ̀ ń fọ̀ meat ò ń bì kó ló ń kankan kó o fi bì alikẹ́yà ọgbọ́n alikẹ́yà. وإياك وفي كل أسبوع عليك بقية تكون آمنا من شر كل البلاغم. تكون آمنا من شر كل البلاغم. ẹ wá láwọn àfa àgọ wọn gọ àwọn àfa ǹjẹ́ nǹkan làwọn náà ń kọ́ ẹ lọ bẹ́ẹ̀ làwọn àfa àbúrò وفي كل أسبوع عليك بقية تكون آمنا من شر كل البلاغم. تكون آمنا من شر كل البلاغم. Ramadan tí ń bọ̀ náà ń gbà wẹ̀ ẹ̀ ṣe tó lọ mú wa láti fọ ilé oúnjẹ wa ni. Allahu Akbar. ó ní ìtumọ̀ ilé oúnjẹ yìí ní tẹ̀ tí kó bọ̀ lọ́tún báyìí ẹ̀ fọ́nù ẹ̀dá dúró bẹ́ẹ̀. وفي كل أسبوع عليك بقية تكون آمنا من شر كل البلاغم. bọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ ọmọ tún kẹlẹ́bẹ̀ púpọ̀ èmi ẹsẹ̀ fọmítì kìí ṣe kankan àárẹ̀ kan tó lè kọ́ ìfọnú rẹ ni àwọn tí yóò dá lẹ wọn ti mọ táwọn yìí dá àfọwọ́bùrọ̀ wúmi. نعم خمس صلاحها في خمس. àfọwọ́ ni mo kọ́ ẹ bẹ́ẹ̀ ẹ̀yin ìjọba ayé nǹkan márùn-ún là fi ṣe fún nǹkan márùn-ún wọ́n wá ní kíni àfọwọ́bùrọ̀ wúmi. الصبيان صلاحها في المكتب. الله الصبيان صلاحها في المكتب. àwọn ọmọdé kékeré tí a bá rí láàrin ìlú ni nítorí lè tún wọn sẹni káyọ̀ wọn lọ ilé ẹ̀kọ́ ní tún ọmọdé ṣe ẹ̀wọ́ صلاح الصبيان صلاحها àwọn ọmọdé dáadáa wọn láti mọ wà bú náà ní kí wọn lọ léèwé ní kí wọn lọ lé ẹ̀kọ́ ọgbọ́n àfàbùrọ̀ wúmi tàwákà tó ń wíbọ̀. توكل مدى الأيام إدخال متيامي على متيامي من قبل هدم المطاعم. والنساء صلاحها في البيوت. والنساء صلاحها في البيوت. àwọn obìnrin tẹ́lẹ̀ tí wọ́n yẹ hàn ní ta wọn nítorí lè má jẹ́ wọ́n wà tí ọ̀dà àmọ́ ní kí wọ́n máa gbé nulẹ̀. الله أكبر. النبي صلى الله عليه وسلم. والنساء صلاحها في البيوت. أكرمكم الله. إنما العلم للحياة سلاح وللروح بلسم أي بلسم. wọ́n fi tìyánu fìlà ẹ̀lẹ̀ àwọn ọmọdé kéékèèké àwọn níbàwí
yín tó lè tún wọn ṣe ní kí wọn ní mímọ̀ ẹni tí ó bá ní mímọ̀ ní wúlò. إنما العلم للحياة سلاح وللروح بلسم أي بلسم وللروح بلسم أي بلسم والقول في المساجد والكهول في المساجد. àwọn àfọ ọmọ ọgbọ́n lébẹ̀ والكهول ọ̀dọ́ títí kò lọ́mọdé ń di sàmárì kò sí tó lè tún níwàsẹ́ المساجد. kọ́ máa lọ mọ́sálásí. الله إنما العلم للحياة سلاح وللروح بلسم أي بلسم وللروح بلسم أي بلسم. والقطاع في السجن والقطاع في السجن. gbogbo àwọn amúrọ̀bà ni alukutaaw àwọn amúrọ̀bà ni indana ni kò sí tó lè tún wọn ṣe àfi ká ibi sẹ́wọ̀n bọ́bá wà lẹ́wọ̀n nígbà tí èdè yọ̀gbọ́n bọ́bá wà lẹ́wọ̀n nígbà tí èdè yọ̀gbọ́n sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. kí ló dé inna Allah yanza'u bisultani ma la yanza'u bil Qur'an. Allah. ìtàlù Qur'an ò lè gbà lọ́wọ́ èèyàn láburú ìjọba ó sì gbà. Allahu akbar. àwọn ìjọba sì gbà á lẹ̀ lọ́wọ́ ẹ̀. bọ̀ kẹ́ Qur'an lè tó sàdíìsì kún ìdí òsè náà ni ó ṣe. bí ìjọba wọn ní ẹ̀ lọ́ọ́ fi pamọ́ wọ́n wọ́n gbé wọ́n wọ́n lọ wọ́n pàrọ̀ ìbéèlì ẹ̀ fún wa nísìnyí náà gbọ́n yìí. إنما العلم للحياة سلاح وللروح بلسم أي بلسم وللروح بلسم أي بلسم. àwọn àbá wa lórí kòlò lágbàáyé wọ́n ní gbogbo bímọ láyé خير ما ورث الرجال بنيه. خير ما ورث الرجال بنيه أدب صالح وحسن ثناء. ẹlòmíín pa àdìgbòlò mo nílé lamẹ́ríkà mo nílé London ilé tí mo ní lọ nífẹ̀ẹ́ tó 34 àbá ní kẹsàn-án. خير ما ورث الرجال بنيه. tó dájú nínú tí òbí lè tó lè jẹ lógún fọmọ rẹ̀ àwọn òbí lè jẹ lógún fáwọn ọmọ. أدب صالح وحسن ثناء. òun náà ní ẹ̀kọ́ dáadáa. أدب صالح وحسن ثناء. gbogbo ẹ̀yà bá tẹ̀wọ́ bí ọlọ́jà alábàárìkà. آمين. tẹ̀ ń fi kálábù sọ̀rọ̀ tẹ̀ ń sọ tí ọlọ́wọ́ jábọ̀ ní òdebò bẹ́ẹ̀. àbábọ̀ wúmi. أكرمكم gbogbo tẹ̀ ń الله. sọ nípa wa àdébì kankan bẹ̀. خير ما ورث الرجال بنيه أدب صالح وحسن ثناء. àbábọ̀ wúmi. نعم هو خير. èyí tó dájú nínú tí àwọn òbí àrùjá ìwọ náà wà nù wọn ìdínárà fìtọ ìwọ náà ti wà náà wò bí. èyí tó dáa táwọn òbí lè jẹ lógún fáwọn ọmọ wọn. أدب صالح òun náà ní ẹ̀kọ́ rẹ̀ وحسن ثناء. àtọ́rúkọ dáadáa yìí dáadáa. أدب صالح وحسن ثناء. هو خير. orí ẹ̀kọ́ tí mo ní kọ́ ọkọ̀ àwọn ọmọ rẹ̀ hùn. وخير من الدنانير والأوراق. ó dáa ju gbogbo owó tó ní báǹkì káàkiri wọn lọ. في يوم شدة أو رخاء تلك تفنى والدين والأدب الصالح gbogbo tó ní tọ́jọ́ lójú ni. تفنى yóò tán bọ̀ báyà. والدين ọ̀wọ́ rẹ̀sì tí mo ní ọkọ máa rẹ̀. والأدب الصالح àtàwọn ẹ̀kọ́ rere. لا يفنيان حتى اللقاء. tó o bá fi ilẹ̀ fọmọ rẹ̀ ọlọ́mọ àwọn òbí tó ń rìn wálé ẹ̀kọ́ ọlọ́run sanwó lẹ́sàn-án olóore.
آمين. àfààní gbogbo tẹ́ ẹ ní ẹ̀yìn òbí. تلك تفنى والدين والأدب الصالح لا يفنيان حتى اللقاء ẹlẹ́kùnrin yẹn alúmọ̀ ní Muhammad. صلى الله عليه وسلم. kúnlá ẹ bẹ̀rù Ọlọ́run o wasumu shahrakum ẹ gba àwẹ̀ oṣù yín bọ́ba dé ẹ kírun yín dáadáa ẹ sì gba àwẹ̀ yín wa'addu zakata amwalikum bẹ́ẹ̀ bá lówó ẹyọ zakabẹ àmọ́ gbogbo tẹ́ bá fi pamọ́ nì lẹ́ẹ̀tẹ́ẹ̀kọ́ تفنى yóò tán. والدين والأدب الصالح لا يفنيان حتى اللقاء ẹ̀sìn tó bá pèsè ara ọmọ rẹ يفنيان àti ìmọ̀ tó fi sáré láàyè fìdí àwọn eléyìí ò ní tàn. حتى اللقاء títí bọ́ọ̀lù ó fi wá pẹ̀lú yàrá kìámà. إن تأدبت يا بني صغيرا bàbá tó wà pé ọmọ rẹ ó ní wọ́n ọmọ mi. إن تأدبت يا بني صغيرا bí ọmọ mi bọ́ bá kẹ́kọ̀ọ́ dáadáa ní kékeré. كنت يوما تعد في الكبراء lọ́jọ́ iwájú wọ́n mọ̀ wá kàwé náà sínú àwọn èèyàn ńlá. وإذا ما ضعت نفسك ألفيت ìwọ ọmọ mi tí ń sin pé ọ̀tọ̀ lọ ní ẹ̀kọ́ yìí. ألفيت كبيرا tó bá rárá rẹ láàrin. ألفيت كبيرا في زمرة القوقاء ọjọ́ iwájú ọ̀dẹ ni wọ́n máa kírun sílẹ̀ láì lálùwàlá. ليس عزم القديم إن كان رتبا فإذا كان يابسا بسواء فإذا كان يابسا بسواء. àwọn afọlá ní Muhammad bẹ̀rẹ̀ o ìtòkù wájọ́ mílẹ̀ ní kò sí tó jù lọ mọ́ ju ìwà rẹ lọ adabu fọkàn ẹ̀ ìmọ̀ta wa kọ́ ń bí ìwà dáadáa ju ìwò máa ní lọ pọ́nbí ọba rí òkèdè gbìyànjú ká débi tó ọba fẹ́ kà àmọ́ tiwa rẹ kún níwà dáadáa bọ́ọ̀ bá níwà wọ́n kọ́ ọkọ̀ tìmọ̀ rẹ náà. Allahu Akbar. ọlọ́kùn fún wa ń dáadáa o. Àmín. àti ànábì Muhammad bẹ̀rẹ̀ o gbogbo àwọn tá a kójọ bí lẹ́nìí tá a wá ń sin àwọn àgbàlagbà pé ọmọ ìlú Ìlọrin làwọn àṣẹ báwọn bàbá wa ti ṣe ní. ìmáàmù àgbà ní ọkọ̀ kan bá ìmáàmù tó tẹ balógun àgbà balógun kìíní kan ní ọ̀tẹ̀lẹ̀ ọba ọ̀tọ̀ làwọn máa ń wòye wọn lọ́tọ̀ ọgbà wọ́n wà kékeré nídìí àpẹ́ ní mọ́sálásí Jímọ̀ bàbá sálámà tán ẹnì kò sẹ́ni ọmọ rìn ẹ̀ tí ìdáyé ń gbà náà wọ́n wá pé bóbóbóbóbó àmọ́ ìdílé bóbóbó mọ́sálásí Jímọ̀ dí àpẹ́ mọ́sálásí Jímọ̀ karùn-ún là lò Allahu Akbar. mọ́sálásí orí òkè lakọ́ kírun Jímọ̀ Ìlọrin orí òkè lẹ́yìn mọ́sálásí Jímọ̀ ìlọ́kàn mọ́sálásí Àgbàrẹ̀rẹ̀ lóde Ẹlẹ́wà látòdì Ẹlẹ́wà láti wá sí di àgbẹ̀ lórí òkè mọ́sálásí ìlú òkè mọ́sálásí àfààní lẹ́yìn náà Màkánà lẹ́yìn Màkánà ọ̀kànlẹ̀ Ẹlẹ́wà bí a ti kírun Jímọ̀ kó tó wá dìdí àpẹ́ kó tó wá dìdí tàn kírun lọ́wọ́ ní. Allahu Akbar. ẹlẹ́ẹ̀kanú ni wọ́n kírun lọ́wọ́ ẹ̀. dìdí àpẹ́ ilé òòṣà ní tẹ́lẹ̀ ilé òòṣà tẹ̀lé nípa lọ́rọ̀ wá tó gbọ́dọ̀ láti jí wọn. àwọn mi òkú ọ̀gbẹ́ni sí i pé ọmọ mọ́tálásí ìjọ ti Kàábà pé Kàábà náà ti rí tẹ́lẹ̀ lóko tó dàbí ti dà. Allahu Akbar. gbogbo bí tuntun ní tuntun ní ẹlòmí ọ̀tẹ̀ bẹ̀ ní mọ́sálásí ìjà pẹ́ náà ní lólo ni anitorí àlùbáríkà wọn tọ́ dalẹ̀ ẹ̀kọ́ wo ló ní ọmọ kírun ẹ̀kọ́ wo ló ní kọ́ ọmọ kírun wà á múrí àràkàbí salat wọ́n sọ̀bí àlẹ́ kírun ní sìmọ̀ bẹ́ẹ̀ lọ kò sì yọ àdúrà lẹ̀ tí mo bá fún yín ládùúgbà ẹ gbà á tẹ́ bá gbà ẹ ṣe é
àbọ̀bọ̀ wúbi. akramakumullah. ẹ gbà á. in ta'addabta ya bunayya saghiran. ọmọ mi bọ́ọ̀bá pọ̀ sí tọ́ọ̀bá kẹ́kọ̀ọ́ láti kékeré. kunta yawman tuhaddu fil kubara'i. tó ti ní bó ti lówó tó bó ti rọrùn tó òun ní í ṣe ìmáàmù fáwọn ilé ẹ̀ fáwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀. ẹ wàá rí ọmọ kékeré mo wọlé kan ọmọ kékeré kùnrin ọmọ kékeré kùnrin nífa ó sì lọ́ọ́ borí àwọn ọmọ wa imitation yìí pọ̀ wọ àwọn obìnrin ó rí pé bí àwọn ti ṣe lò ẹ̀kọ́ òpé ajínrìn sẹ́kọ̀ọ́ àkòsí sí èrò kò sì pé àfàdúpọ̀ ọ̀bá fàdúrà kúkọ lọ àbá àbúrò wí ẹni alimi jadidi aráwù ya mọ́tà yìí dàwó ọlọ́run ẹ má fi àdúrà sí i yín sọ fún àwọn kan jẹ́ òní mo ní àlùfáà bẹ́ẹ̀ gọ́ rẹ̀ nítorí àwọn táyì ṣe lọ ní ní fíwí o àdúrà lè kọ́ rẹ̀ ó ti sa nǹkan kan síwájú ọlọ́run ẹ̀yin ọ̀gbọ́n yìí àwọn ọmọdé la wádìí ẹ̀ lè ṣe títí lè bẹ́ẹ̀ gọ́ rí báyìí lọ́mú mọ̀rẹ́ mi tọ́ bá ń báyọ̀ ọ̀ ń dà mí láàmú pẹ̀lú oúnjẹ rí ọ̀hún àbábọ̀ wúbi anakumullah. èmi kan. àfa àbẹ́gọ́ rẹ̀ ọlọ́mọ́sàbá akẹ́wọ̀n nígbà tí àwọn ṣàwùzù fásakà kínní. naam. fásakà la. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. fasaka lahuma thumma tawalla ila zilli. faqala rabbi inni lima anzalta ilayya min khairin fakir. wọ́n ti kọ́ kàwé nìkan àfa àbẹ́gọ́ rẹ̀ sàmárì lọ́wọ́ lọ́rin pẹ̀lú ọmọ ló sì wọ̀ lọ́rin ó sì bá wọn àfa lọ́rin. wasaka lahuma thumma tawalla ila zilli. àbẹ́gọ́ rẹ̀ àlìbíyẹ̀gọ́ rẹ̀ wọ́n lè lè fìlàní kalimatu fúlàní yẹ. wọ́n ní bíyẹ̀gọ́ rẹ̀ wọ́n lórúkọ ṣé wẹ̀rẹ́ àti àríyìngbà náà ni ẹ máa gbé yóò ká bá wà ní. àfa bíyẹ̀gọ́ rẹ̀ kò fàdúrà sí ẹ̀ẹ́dùn tó lò ní Rabbi. inni lima anzalta ilayya min khairin fakir. ìwọ ọlọ́run tí àlùkẹ́ mọ́ fi dé méjì orúkọ lẹ́mí yọba jẹ́. Rabbi inni lima anzalta ilayya min khairin fakir. wọ́n náà ráyè kírun yìí lọ́rùn síbẹ̀ ọlọ́run sínú ilé. Rabbi inni lima anzalta ilayya min khairin fakir. mo ṣe ẹni máa bọ̀ yìí ẹ má fi irun sí ẹ o. bí kò dẹ́hùn ṣe wàhálà lórí kó lè wọ̀. hiya salatu min al-adwa'i tunkizuna. irun tẹ́ ní ìlú. ومن ضلال الأهواء والرأي تحمينا. ẹni ni mílẹ̀ àdìwá ètò ìkédùnà òun náà ní yàrá ọ̀sẹ̀ wà nǹkan wọ̀ exercise tó ń lọ tó ń lọ tó ń lọ ọ̀lẹ̀ tó ń bọ̀. ومن ضلال الأهواء والرأي تحمينا. ومن ضلال الأهواء والرأي تحمينا. àwọn wọ́rọ̀ yẹn gbà náà àáfàá bí gọ́rẹ̀ nítorí mi tí ń bá yín sọ yìí létí mo gbé dàgbà ni. في ظل دستورها نهايا سواسية wàhálà àlùbáríkà wọn lọ. مرينا يستوي فيها وراعينا. مرينا يستوي فيها وراعينا. wọ́n lè bá a tó oníbẹ̀ bá kírun mi òun náà ló ti di ẹ̀. bí tálíkà sì ti tálíkà tí ó sì lọ tó wọ́n jẹ lálẹ́ ló kì í jẹ náà. الله الله. wọ́n ní gbogbo olówó náà kọ́ wọn náà. èsì kí ni wọ́n gbé orí gbogbo olówó náà kọ́ wọn náà. wọ́n làwọn ta olówó náà wọ́n lówó kò sí ní ìjà wọn làwọn òun gbé ìjà wọn náà. tálíkà tí ó sì ní tí ó jẹ bí wọ́n ti pẹ̀lú ìṣòro gbàgede.
فيها ورائنا مرينا يستوي فيها ورائنا. àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí àbìrù ẹni tí ń ṣèjọba lé wa lórí òun ló kì í ìwọ̀n òun yàtọ̀. نهاية سواسية. bákan náà ni wá wọn ò ní gbà púpọ̀ sí pọ́ba ni wọ́ kí mẹ́rin kí méjì gómìnà ni wọ́ rán nìkan kò ṣeé ṣe àbáwọn yìí ó ṣe ń rán yàn àbábọ̀rọ̀ wúmi. أكرمكم الله. nígbà tí anabi Musa نعم عليه الصلاة والسلام. tó fún anabi Shuaibu àgbà wa anabi Ọlọ́run ọmọbìnrin méjì péré náà ló bí ọmọbìnrin méjì là anabi Shuaibu bí Sàfúráù Sàfúrìyà ẹ̀yin máa ń gbé Sàfúráù àti Sàfúrìyà o ọmọbìnrin méjì náà anabi Shuaibu bí àwọn náà lẹ́gbọ́n tàn wọ́n tẹ̀ ń kà ló pé Musa bá wọn fún ẹ̀rọ wọn lómi àbí lẹ́yìn ọwọ́ fi ìgbẹ́ púpọ̀ ọwọ́ àlọ́ mi ò fi tó olóró. إني لما أنزلت إلي بخير فقير. àyà tá a bá bí bọ́ọ̀lù fi tọrọ sínú ilé wọn nù ó sì níyẹn tó sà ọmọléèwé ní ní oníyẹn sọ fún yín ǹjẹ́ gbọ́. ربي إني لما أنزلت إلي من خير فقير. ládùúgbò wa lóhùn lókè mọ́lẹ̀ أكرمكم الله. ẹ mọ̀ gbọ́ Sàgàyà àjọ náà tọkọ jẹ́ Sàgàyà orí ní kó sí fìtílà lọ mọ́sálásí wọ́n wà lọ orí ti tán bẹ́ẹ̀ àríwọ̀ ọlọ́run bí n bá ń bẹ jẹ́ n máa bẹ bí n bá sí jẹ́ n tó máa bẹ ẹ máa gbọ́ kíní kan Sàgàyà kíní kan Sàgàyà. ربي إني لما أنزلت إلي من خير فقير. àbúrò àwọn olùsèfún lè yí rìn wọ ọ̀dẹ̀ yìí ọ̀mọdé tó ti jáde ọ̀sán kankan bẹ́ẹ̀ bí gọ́ọ̀rẹ̀ mo fi ṣàpèjú ẹ̀ bí gọ́ọ̀rẹ̀ ní ntọ́sà ntọ́sà ni Rabbi inni lima anzalta ilayya. من خير فقير. ọwọ́ àníyẹ tó ké ọwọ́ àfilẹ̀ ẹ̀ pé wọ́ọ́lọ́hún mọ̀jà burúkú ṣe lé mi àtàwọn gbogbo ọmọ tí ọmọ jáde bẹ̀ tàbí kí á mọ̀ fìdí mọ̀jà wọn lọ lẹ̀ ẹ máa gbọ́ kíní kan gbàgbà kíní kan gbàgbà rẹ̀ kíní kan bígọ́ rẹ̀ ọ̀dẹ̀ ọ̀rùkọ́ ọlọ́run ìjà yẹn gbé yín wọ́n fi ìwé nìkan tó wá kà máa kírun sí máa ṣàdúrà àdúrà tẹ̀mí wá fẹ́ fún yín lè sàtàwọn àgbàlagbà ẹ̀ ń gbọ́ àbábọ̀ wúbi. أكرمكم الله. àdúrà tí gbogbo àwọn táwọn àfa àfaramọ́ òun ni bisimilayi rahman rahim. بسم الله الرحمن ẹ الرحيم. sì wí bẹ́ẹ̀. وسيكون عليه ما قد يظنون بنا ẹlẹ́sàn o. سرا وجهرا ببسم الله الرحمن سرا وجهرا ببسم الله الرحمن. wọ́n lọ àbúrò náà fi dákẹ́ yìí ọbẹ̀ lórí alhaji wa Mas'ud rẹ́kítọ̀ wa ẹlẹ́lú alhaji Mas'udi ẹlẹ́lú rẹ́kítọ̀ wa nínú ilé ẹ̀kọ́ yìí ní ọgbà yìí wọ́lá bísímù ẹ bá kú omi gbé abáni kí ni tékèwé tẹ mú bọ̀ ẹni bísímù náà mo sì èmi kí mo sì ní mo fọlá àwọn àgbàlagbà tó ní mi fún yíyányán abábọ̀ wúlò الله أكبر. وسيكون عليهم ما قد يظنون بنا bí wọ́n lé ọ̀hún ní ilé ọ̀lẹ́. سرا وجهرا ببسم الله الرحمن سرا وجهرا ببسم الله الرحمن. àṣà o gbogbo wa lọ́wọ́ sì jọ́ pọ̀ fún wa. آمين. ní abá ní kí ló dé ìlú Ìlọrin làwọn àwọn àfa wa bẹ́lẹ́
bisimilahi rahmani rahim ẹ̀wí bẹ́ẹ̀. bisimilahi rahman rahim. ó nàbọ̀ ọba dáhùn tiẹ̀ kó sì sí ọ́. salam. ọ̀ gbọ́dọ̀ dáhùn tiẹ̀ kó sẹ́nu bisimilá. Al-Qur'ani balaye ni. ẹ̀yin náà lọ ń kàwé ẹ lọ wo láìbírì. ẹ lè rí láìbírì ilé ìyá yìí. àmọ́ ẹ̀rọ bá wọn àfa àti wọn kọ́ wa nínú wọn bẹ láàrin gbòòrò. bisimilahi rahmani rahim. ó ṣàgbà Al-Qur'ani dáyé. kí ni mo ló ṣe. ọ̀sàgbà alukur'an. Al-Qur'ani alubarika ti ń bẹ̀rẹ̀ rẹ̀ lọ́dọ̀ fi ni ẹ máa gbé sí ìbẹ̀rẹ̀ sura kọ̀ọ̀kan nígbà wọn lè gba bisimilayi ní máa sá bisimilayi kò ní wọn là ń jata rẹ nù bisimilayi bọ́ọ̀ ńlá la abú lójú oorun kò ní lamọ́ bisimilayi rahman ẹ lò ó àdéhùn lẹ́gbẹ́ ni o ò ní lọ ilé bàbá kan ní wá orí náà àbábọ̀ wúbi wọ́sàyà kúnnù alẹ́ yìí. وسيكون عليه ما قد يظنون بنا سرا وجهرا ببسم الله الرحمن سرا وجهرا ببسم الله الرحمن وسيكون عليه ما قد يظنون بنا سرا وجهرا ببسم الله الرحمن سرا وجهرا ببسم الله الرحمن. ká máa ń kọ ní nǹkan tí ò yí ọ sábísìmì láàyè ìyẹn tó ọ̀sán ò rí inú ẹ̀ wọ́n sá yakunu alẹ́ yìí. وسيكون